tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn òde. Mo kí yín wípé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ọ̀dẹ̀ ọdún bí etí tẹ́ fi ń gbọ́wọ́ mà nídìí. Bákan náà ojú tẹ̀sí fún wa náà kò ní fọ́, àwa láò máa wá o, ẹ̀yin náà láò máa bá. Ikú báyìí kò ní wá gbéṣe láṣẹ Èdùà. Ẹ gbọ́, wọ́n ní kò sí gbogbo ipá, kò sí gbogbo ọ̀nà, kò sí gbogbo ibi tẹ́ lè gbé gbà ṣẹ́rí lórí ọ̀rọ̀ insecurity orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kò ní dáwọ́ dúró láyé, wọ́n ní kò ní dáwọ́ dúró láéláé. Ta ló sọ yìí? Àwọn Fúlàní ni o, àwọn Fúlàní. Wọ́n ní kódà kẹ́ ẹ máa bọ́ǹbù wọn lógún, kẹ́ ẹ máa bọ́ǹbù wọn lọ́gbọ̀n. Wọ́n ní ẹ kàn ń dara yín láàmú ni. Wọ́n ní yẹn ní kí insecurity ó dáwọ́ dúró nítorí àwọn ṣetán láti bá bàbá Tinubu po case. Ẹ ti rí, ó ti wá di kí insecurity ti wá di tó yẹ pé wọ́n mo fẹ́ lè sọ pé wọ́n tún lékè sí ni. Ẹ wo, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ṣé ẹ dídì tá a fẹ́ pariwo wípé ẹ jábọ́ nítorí pé àwọn àgbààgbà kan wà tó jẹ́ pé níṣe ni àbí ká sọ pé àwọn kìrìsìtẹ́nì máa ń gbàdúrà kan, wọ́n máa sọ pé ogun afàkókò ẹni ṣòfò. Bẹ́ẹ̀ ni, nítorí eléyìí tí wọ́n á ṣe ogun afàkókò ẹni ṣòfò mọ́, ogun afẹ̀mí èèyàn ṣòfò ni. Nítorí wọ́n jẹ́ kó yọ pé kódà kí ẹ máa bọ́ǹbù àwọn agbésùnmọ̀mí, wọ́n ní wọn ò ní tán níbi tó tiẹ̀ tún wá bá dé báyìí. Olórí Fúlàní gangan ti kéde, ó ti ké gbàjarè wípé iṣẹ́ ẹ fẹ́ gbọ́ o, ẹ kàn ń dára yín láàmú ni, àwọn ò lè tán. Wọ́n fọ ẹ kàn ń dára yín láàmú ni o, wípé àwọn ò lè tán rárá. Tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ agbésùnmọ̀mí, wọ́n ní àwọn ò tí ì lè tán nítorí àwọn pọ̀ débi wípé kẹ́ ẹ máa pa wọ́n, àwọn á sì tún máa dìde. Níbi táwa bá dé báyìí, àwọn agbésùnmọ̀mí wọ́n tún ti ń fòfin lẹ̀ o. Wọ́n ní ṣé ẹ fẹ́ gbọ́, ṣe ni pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìkà ni wọ́n. Báwo lórílẹ̀-èdè Nàìjíríà ṣe máa pa àwọn ará ìlú ẹ̀, ìyẹn àwọn citizen? Ìgbésẹ̀ rí Fúlàní tẹ́ ń wò yẹn o. Wọ́n ní ará ọmọ Nàìjíríà ni wọ́n, wípé ọmọ Nàìjíríà làwọn Fúlàní tẹ́ rí yẹn o. So therefore, wọ́n ní ṣé ẹ fẹ́ gbọ́, ẹ má wulẹ̀ dára yín láàmú o, ẹ má dára yín láàmú nítorí wípé bíi pé Nàìjíríà ń pa àwọn èèyàn ẹ̀ ní, bíi pé Nàìjíríà ń pa àwọn ibi tó bá lè dé. Wọ́n ní ṣé ẹ fẹ́ gbọ́, wọ́n ní kò sí bẹ́ẹ̀ ṣe lè pa wọ́n tó. Wọ́n ní bíi pé ẹ̀kan yín àgbàdo sí ẹ̀yìn gbá ni. Ẹ wo, ẹ tún jẹ́ kí n gbé yín débẹ̀ fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn agbésùnmọ̀mí ìlú baba ńlá, bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ pé àwọn ìlú bíi mẹ́rìndínlógún kan tí bíi 16 àdúgbò tó jẹ́ pé àwọn agbésùnmọ̀mí ti lọ ṣọṣẹ́, tó dẹ̀ jẹ́ wípé wọ́n ti wá máǹtì àwọn ìlú yẹn débi pé wọ́n ti ń lé wọn pa. Ara wọn ní ìlú baba ńlá wà, ara wọn ní Pàtígì wà, bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ mọ̀ wípé àwọn ìlú yẹn sì wọ́n ti wá jẹ́ kó yé wa pé àwọn agbésùnmọ̀mí, bẹ́ẹ̀ ni, ìyẹn àwọn agbésùnmọ̀mí tó wà ní agbègbè ìlú baba ńlá wọn lọ ti jápa o. Àwọn agbésùnmọ̀mí tó wà nínú agbègbè ìlú baba ńlá, ṣẹ́rí ẹni tó bá mọ agbègbè Ọ̀ṣun, ṣẹ́rí láàrin Ìgbómìnà sí Ọ̀ṣun state tí gbogbo baba ńlá yẹn, àwọn agbésùnmọ̀mí èyí tí wọ́n lé kúrò ní ìlú baba ńlá wọ́n ti wọ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni, àwọn agbésùnmọ̀mí tó lé kúrò ní baba ńlá ti wọ Ọ̀ṣun nísìnyí o, débi wípé wọ́n ti wá ń ṣòro. Ẹ mọ̀ pé nígbà tó lé wọn kúrò ní ìlú baba ńlá, ṣe láàrin Ìgbómìnà sí Ọ̀ṣun yẹn, wọ́n ti wá wọnú Ọ̀ṣun báyìí débi pé wọ́n ti ń ṣe bó ṣe wù wọ́n. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá léèyàn ní Ọ̀ṣun, ẹ tètè máa dira o, nítorí wípé àwọn agbésùnmọ̀mí ti wọ gbogbo agbègbè yẹn. Ṣé ẹ mọ̀ pé bó ṣe ń lé wọn ni wọ́n wọ ìlú bòmí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń wo
ni wọ́n ṣe ń wọ ìlú bòmí. Ẹ wo ká fàǹfààní ìwọ tó bá mọ̀, wọ́n ti jẹ́ kó yé wa pé ẹ wo kò sáárà tẹ́ ẹ fẹ́ dá wípé tẹ̀yìn tẹ́ ẹ fẹ́ tackle insecurity ẹ ò lè rí ṣe nítorí bẹ́ẹ̀rẹ̀ látòrí àti gbogbo àwọn agbésùnmọ̀ gbogbo àwọn Fúlàní pátápátá tẹ̀ ń wò yẹn wọ́n ní ìkan náà làwọn. Wọ́n ní ìkan náà òun ni àwọn o bíi pé ẹ kàn dára yín láàmú kò sí bí ẹ ṣe lè tackle insecurity tí ẹ bá fi ti àwọn ọba tí ẹ fi tàwọn emir ṣe tí ẹ fi gbogbo àwọn olórí yẹn ṣe. Wọ́n ní irọ́ lásán ni o nítorí ẹ kàn dára yín láàmú ni. Ọmọ Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ṣé ẹ ti rí ṣe bára tá à ń sọ̀rọ̀ ara ariwo tá à ń parẹ́ nígbà náà wípé ẹ wò ó ẹ dìde ogun ti wọlé. Ìgbà yẹn lọ́gbẹ́ ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀ọ̀ni wọ́n gbélé wa lọ́wọ́ tí gbogbo bá bẹ̀rẹ̀ sí ààrẹ kànràn ká mójútó ohun tó kàn níṣẹ́ la tún bára wa jà. Kò lè sọ pé aláìlọ́pọlọ ló pọ̀ nu wa. Bẹ́ẹ̀ ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí tó jẹ́ wípé ó yẹ kó ronú wọn ò ronú. Ẹ wo ẹja kàtẹ́jú tí àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa oníṣẹ́ fẹ́ gbọ́ wọ́n ní pẹ̀lú bí ìlú ìṣe tóbi tó ó dàbí pé apá ìjọba kò fẹ́ ka ẹ kúkú pin kẹ́ ẹ fọ́gbà yànga kó ní kálukú wà ní ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni o because Nigeria is no more Nigeria again. Bẹ́ẹ̀ nìkan ni pé ṣé ọ̀ranyàn ni a sọ pé a ṣe mọ́ ẹ fi oníkálukú lẹ̀ ẹ jẹ́ ká lọ lọ́tọ̀ọ̀tọ̀. We are sick and tired. Bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kí wá pé ṣe fẹ́ gbọ́ àfọlọ́run ọba Elédùmarè ló lè gbà wá o ní orílẹ̀-èdè yìí. Nígbà ayé Buhari ní COVID-19 àbí bẹ́ẹ̀ ni ṣèbí bàbá Buhari wọ́n ní wọ́n ti bọ́dà àbí wọ́n ti bọ́dà wọn south wọ́n dẹ̀ ṣí tàwọn north sílẹ̀ gbalasa wọ́n dẹ̀ ti ń wọlé ibẹ̀ lọ́ ti ń wọlé pàwọn èèyàn wọn ò rí kankan ṣe sí. Now ẹ wo ọmọ Yorùbá láti fi lè jẹ́ kó yé yín pé kò sí tó bá fún wèrè ní ọkọ́ ó máa roko sọ́dọ̀ ààrẹ láfi sọ wípé ẹ jẹ́ ká gbára wa ká lè dìde. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa bó kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ìyàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Láfi sọ pé àwọn máa bẹ ọ̀bẹ ẹni bẹṣu àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà o gbogbo ẹni tó wá láwọn nídé ńkọ́ òun mà láwọn nídé bá. God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi ò láfi ń kí yín wípé ó dàbọ̀.